ènìyàn ṣòro, ènìyàn burú jẹ́ ṣòro, ènìyàn ṣòro, ènìyàn burú jẹ́ ṣòro. Ẹni àní kò fẹ́ ní lójú, àtọ́ ló fi sẹ́nu abẹ́ orí. Ẹni àní kò kí ni lẹ́yìn o, ẹ̀bùn ló fi sọ́wọ́. Ẹni àbá fọ̀rọ̀ lọ hó, ìyẹn tó yá lárò kiri. Àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o, tó ń ṣe ni tó tún gbà ni. Ènìyàn ṣòro, ènìyàn burú jẹ́ ṣòro, ènìyàn ṣòro, ènìyàn burú jẹ́ ṣòro. Ẹni àní kò fẹ́ ní lójú, àtọ́ ló fi sẹ́nu abẹ́ orí. Ẹni àní kò kí ni lẹ́yìn o, ẹ̀bùn ló fi sọ́wọ́. Ẹni àbá fọ̀rọ̀ lọ hó, ìyẹn tó yá lárò kiri. Àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o, tó ń ṣe ni tó tún gbà ni. Inú jìndẹ́nu kò jẹ́ kárọ̀kùn aṣẹ́yẹ, àrùn ìtayára kí ni o, òṣìkà tẹ̀sẹ̀ mọ́rin orí, ọ̀dàlẹ̀ tó tayà rẹ̀ torí owó. Balẹ̀ ilé tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́rú owó. Bí kò lé o bá lè pani, ara ilé ẹni, ṣóhun ló ṣe kú pani. Ọkọ fẹ́ ní sílé, kò ní kó má ṣe kú pani. Kò ní kó má ṣe kú pani. Ènìyàn ṣòro, ọ̀rẹ́ mi, ènìyàn malẹ̀. Ènìyàn ṣòro, ènìyàn burú jẹ́ ṣùlọ. Ènìyàn ṣòro, ènìyàn burú jẹ́ ṣùlọ. Ẹni àní kò fẹ́ ní lójú, àtọ́ ló fi sẹ́nu abẹ́ orí. Ẹni àní kò kí ni lẹ́yìn o, ẹ̀bùn ló fi sọ́wọ́. Ẹni àbá fọ̀rọ̀ lọ hó, ìyẹn tó yá lárò kiri. Àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o, tó ń ṣe ni tó tún gbà ni. Ènìyàn ṣòro, ènìyàn burú jẹ́ ṣùlọ. Ènìyàn ṣòro, ènìyàn burú jẹ́ ṣùlọ. Ẹni àní kò fẹ́ ní lójú, àtọ́ ló fi sẹ́nu abẹ́ orí. Ẹni àní kò kí ni lẹ́yìn o, ẹ̀bùn ló fi sọ́wọ́. Ẹni àbá fọ̀rọ̀ lọ hó, ìyẹn tó yá lárò kiri. Àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o, tó ń ṣe ni tó tún gbà ni. Kádàrá ẹ̀dá láyé, ó lábùyẹ o, kádàrá ó lábùyẹ, ohun ọwọ́ mi ò tọ́ ọ. Ọ̀rẹ́ mi, máa yá fi gàngàn fá òwe, má fi gàngàn fá o. Yóò lẹ́yìn o, yóò lẹ́yìn o, yóò lẹ́yìn o. Ìyá ogún ọdún, ó máa ń jóni lọ́wọ́. Àwọn oníṣẹ́ ni, ṣóhun ló bá ní dárò. Àwọn oníṣẹ́ ni, ṣóhun ló máa ráyè. Ṣé ni tó bá ní dárò? Ènìyàn ṣòro, àwọn ló máa ná dẹ́kun. Látún ní kò dẹ̀gún mọ́, kò sọ̀rọ̀ ò ti tọ́ mọ́. Kárẹ́ ní bá rìn lóko. Ènìyàn ṣòro, ènìyàn malẹ̀, ó malẹ̀, ènìyàn malẹ̀. Ènìyàn ṣòro, ènìyàn burú jẹ́ ṣùlọ. Ènìyàn ṣòro. Ó ṣàṣìwà lórí òun ẹ̀yìn ṣá. Má má fi òun ṣe rẹ léṣe. Kí ló tún ṣe ẹ́? Ọ̀nà dá tí mi ní ronú. Kò sọ mọ́ béèrè ni. Anyway, owó tó ní kí n bẹ get, mo ti bẹ get owó yẹn. O ti get ẹ fún mi. Ó ń dà. Ìwọ tí mo ń bá sọ̀rọ̀ nsìn tó sọ nǹkan kan, so inú ẹ̀ ti sáré dùn sìn. Kàn sọ fún mi, kò sí kókó nǹkan tí mò ń rò ń bí ju ọ̀rọ̀ owó tí mò ń wà lọ. Ìgbà tí mi ò wá rówó, kí ló fẹ́ kí n máa ṣe náà? Kí ló fẹ́ kí n máa ṣe? Anyway, ṣáà jẹ́ kí n kó fún ẹ. Oyin. Wọ́lọ́, ohun tó lè ṣe fún mi yẹ mi sí. Láì ṣe wípé èmi fúnra ara mi sọ jáde lẹ́nu mi. Kàn sọ nǹkan tí mo lè ṣe láì rí ẹ. Kàn sọ fún mi lásán pé nǹkan kan báyìí ó ní mo lè ṣe láì rí ẹ. Èmi ò mọ̀, ṣùgbọ́n wọ́n lè sọ. Kò sí. Ó ṣọ. Kò sí kankan tí mo lè ṣe láyé mi bí mo ṣe wà láì rí ẹ. Ṣé bí wọ́n rí? Ó ṣe mo dúpẹ́ o. Ọlọ́run á máa bù sápò ẹ o. Ibikíbi tí o bá ti rí owó tó ń fàyọ tó ń fún mi, ibẹ̀ ò ní di lágbára Ọlọ́run. Ó ṣe gan. Ẹ̀dá, o níbi láti dúpẹ́ lọ́wọ́ mi. What are we friends for? Tí mi bá ṣe fún ẹ. Are we friends? We are husband and wife. Thank you so much. Tí mi bá ṣe fún ẹ, àìmọye èèyàn tó máa ṣe.
mi ní ìgbà lọ́wọ́ wọn. o sure. ká tiẹ̀ wá rí ẹnìkan bí mo ṣe wà yín sìn yàtọ̀ sí kó tó kówó yìí fún mi 500 naira ó ṣàgbà mi téèyàn kan bá kó 50,000 fún mi mi nígbà pápá jùlọ kó lọ dóbìnrin kí ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ nígbà tí mo wà bẹ́ẹ̀ tó máa ṣe fún mi gbogbo ohun tó kó fún mi ò tó 50,000 mo appreciate ẹ ju 1 million naira tí máa gbà lọ́wọ́ obìnrin mi lọ mo nífẹ̀ẹ́ jù láyé lọ́rùn. Gidi gidi. Tẹ́ bá sọ bẹ́ẹ̀ ṣá. Anyway my dear kí n tó gbàgbé mo ṣàlàyé ọ̀rẹ́ fún pásítọ̀ wa so wọ́n dẹ̀ sọ fún mi pé kò wá rí àwọn wípé solution wà sọ̀rọ̀ ẹ̀. Pásítọ̀ sọ pé solution wà sí ìṣòro ayé mi kò sí wàhálà jẹ́ ká jọ máa lọ síbẹ̀. kò ń ṣe ní kíákíá báyẹn. àmì ìdí láti kánjú náà. ìgbà wo wá ni mo lè wá. tó bá di lọ́la á lọ àbí. kò sí wàhálà nǹkan tí mo sọ yẹn tí ẹ̀dá bá ti rìn láyé tó bá ti lè ṣí ẹsẹ̀ gbé ó ti ṣí gbé nìyẹn bọ̀ tó bá ti mú ojú ọ̀nà bí mi ṣe mú ojú ọ̀nà yẹn pé ìwọ ni ọ̀nà ayé mi ń sìn sórí pé mi ò ṣẹ̀ṣẹ̀ gbé kò sí ọpẹ́ méjì méjì lọ́dún ẹ̀ mo rí pé ara mi ò bókun láti bí ọjọ́ bíi mẹ́ta kí ni ó kàn gbogbo ẹnu tó fi ń kàn mí lára ara mi ò dìde owó ti dọ́wọ́ mi ò tún sọ fún pásítọ̀ ní solution wà ọlọ́dà kò sí nǹkan tí ò yẹ mo ti ẹ̀ láìkì ìdíwé bò ṣe pé ara tó wọlé. ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run Olódùmarè dáríjì wá ọlọ́run. Jésù jẹ́dí dáná kàná lọ́rùn dáná. Olódùmarè lànà kú ọmọ rẹ. ọlọ́run Olódùmarè lànà kú ọmọ rẹ. gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Ó yá ẹ ṣe aleluya méje. Hallelujah, 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 hallelujah. Arákùnrin ẹ dìde sókè lọ ní ìdìbò. Oh my God. Ọlọ́run Olódùmarè. Gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run Olódùmarè bí ó ṣe ń bá mi sọ̀rọ̀. Ọlọ́run ní ẹ̀yin orí owó wá sílé ayé. Ẹ̀yin orí ọlà wá sí ilé ayé. Ẹ wò ẹ̀yin orí òkìkí wá sí ilé ayé. Gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run bí ṣe bá mi tò yìí èèyàn lílá ni yín ṣùgbọ́n ẹ ní láti ṣe sùúrù nítorí wípé àwọn ìdíwọ́ pépèpé wọ́n wà níbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àdúrà pẹ̀lú ààwẹ̀ Olódùmarè á ṣèyanu fún yín. Ẹ fi ọkàn yín balẹ̀ ẹ súnmọ́ Ọlọ́run ẹ di òpó Ọlọ́run mú ẹ di òpó Ọlọ́run mú ṣinṣin Olódùmarè á gbàdúrà yín. Alàgbà ìrètí pípé máa ń ṣe ọkàn láàárẹ̀ mi kì í ṣe ọ̀dọ̀ yín bí nìkan àìmọye ibi tí mo ti dé ohun tẹ́ ń sọ fún mi náà ni wọ́n ń sọ fún mi. Alàgbà ó ń bà mí lọ́kàn jẹ́ kí n tó lọ́ọ́ máa ṣe fún mi kó ṣe kíákíá kó má jẹ́ nígbà tí máa darúgbó tán àbí tí máa fẹ́ kú tán lórí ọ̀ṣẹ́ máa dé. Tẹ́líyàmọ́ kábàárò ni máa ń pátá láró mọ́ gígìrì lẹ̀. Ìṣe mi ṣe wò ẹ́ arákùnrin Olódùmarè gíyàn mi ẹ̀mí Ọlọ́run ẹ bá mi tò ìwọ orí owó wo yàn wá sí ilé ayé orí ọlá wo yàn wá sí ilé ayé wo mú orí òkìkí wá arákùnrin ṣùgbọ́n àwọn èèyàn èṣù àwọn ẹni bí èṣù èèyàn bí èṣù bí ènìyàn wọ́n fẹ́ máa ṣe ìdíwọ́ ìdènà lórí ìrìn àjò ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà fún wọn níwọ̀n ìgbà yìí wo bá ti súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí tí ó ti di òpó Ọlọ́run mú súnmọ́ Ọlọ́run gbàdúrà ní sùúrù Olódùmarè á mú ọ̀nà amúlé ẹ ní ọwọ́ wọ́n máa di àṣẹ oríire má ní. mi wù ẹ́ dẹ̀líyà má kábàárò ní máa ń pátá láàárọ̀ ọmọ jìgìrì bàbá o mi wo ìrìn àjò níwájú ẹ̀ bí wé lọ sí Amẹ́ríkà wé padà wé lọ sí London wé padà wé wọlé wé di jáde wé kó ẹrù lílálílá má ní wàá kó estate mi wò níwájú ẹ̀ yìí kábíyèsí Olódùmarè so wa ní sùúrù because ìrìn àjò yòókù wájú ẹ má ní wa ní sùúrù gidigidi ṣé wo gbọ́. Arábìnrin ìwọ á dúró ti arákùnrin yìí o ní láti ní sùúrù gidigidi torí ìrìn àjò ẹ̀dá ó ní agbára ẹni yóò bá dìfẹ́ kó ògo ayé yìí já arábìnrin ó ní láti ní sùúrù ṣe mọ̀ fi ẹ̀yin obìnrin àwọn frustrate ọkùnrin please má frustrate má ní máa mú ọ̀rọ̀ ìyànjú
ká mú bọ́n ọ̀rọ̀ Ọlọ́run ìyè Ọlọ́run tò sínú Bíbélì ìwé mímọ́ ká mú bọ́n Olódùmarè á ṣe ìyanu àwọn òbí wá ká gba àwẹ̀ wá ká gba àdúrà mo dè máa fi Olódùmarè á dá wọn ní ohùn ẹgbẹ́ ni ayọ̀ láìpẹ́ láìjìnà ní gba wíwọ Ọlọ́run Olódùmarè. Bàbá o Ọlọ́run Olódùmarè náà mú ọ̀rẹ́ ìránṣẹ́ lọ́wọ́. Bàbá ò ra àwọn ìránṣẹ́ lọ́wọ́ ìrìn àjò tí mo wò níwájú ọmọ rẹ̀ yìí ní kíákíá Olúwa dá lóhùn Olódùmarè dá lóhùn. Ó ṣé mo dúpẹ́ o ó kú dìde Ọlọ́run á kú kọ́ wọn náà lè. Jọ torí Ọlọ́run má látẹnumọ́ mi pọ̀ jù gbogbo àlàyé tí mo ṣe fún ẹnu ilé jọ torí Ọlọ́run bá mi mú lò ó máa bá mi bá Báyọ̀ sọ̀rọ̀ lóòrèkóòrè tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé ṣáà bá mi máa fa okùn fún ẹ ṣàánú mi o. Àǹtí kò sí problem èmi náà máa ń bá sọ̀rọ̀ in fact a máa advice ara wa because are you young and Ọlọ́run máa yẹ kéèyàn ṣi ẹsẹ̀ gbé or something so àwa náà mọ nǹkan tí life ń sọ Ọlọ́run dẹ̀ ń jẹ́ ká ṣiṣẹ́. Àmín náà ṣáà máa gbà fún yín kò ṣe bàbá mi. Ìbò ní sáìdì ìbò lẹ́ ń lọ. Ìtì wa ókè jẹ́rẹ́ mo wà wọ́n nítorí tòsí bíbá náà mo ní. Tòsí wàhálà. Ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́. àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o tó ń ṣe ni tó tún bá ní. Ènìyàn ṣòro ènìyàn burú jẹ́ ṣòro ènìyàn ṣòro ènìyàn burú jẹ́ ṣòro. Ọ̀rẹ́ báwo ni ó ṣe wá pẹ́ báyìí ní má bínú traffic tó wà lọ́nà lẹ́nu ó bá àdìpọ̀ ní traffic ni wọ́n á sí káńgọ̀ kò ṣàtì ẹ̀ kí ló wá fẹ́ sọ fún mi ò ló kò ní láyà ní wá kó sókè kiri kí ló ń bẹ̀ sí. Òní iṣẹ́ kan ṣẹ̀ṣẹ̀ land ni my friend Òní gist mi mi ò bí wait kí ló ṣẹlẹ̀ ọ̀pọ̀ kan ló ṣe ti yan kíde ọ̀rẹ́ boyfriend mi á bẹ̀yìn ẹ̀ṣẹ̀ dé ẹni má bí ọ̀bọ̀n contract tó fún mi ń bẹ̀ ó ní pé kí n bá wọn wá girls mẹ́wàá lẹ́ni tó bá fáìlì nínú wọn ìwọ ń gbé lọ sílùú ìlú. èmi ò lè wait just a minute. ìyẹn ló wá pariwo tó báyìí. mo mọ Amẹ́ríkà ló sọ wàhálà mi ò dé bẹ́ẹ̀ mi ò fojú mi báyìí rí ìbò wọn ọ̀rẹ́ tí ń bá lọ màá mú ẹ dání màá mú grandma dání màá tún kọ́ àwọn àbúrò mẹ́rin tó wà lẹ́yìn yẹn màá tún kó wọn dání. tí ẹ ṣe dé bẹ́ẹ̀ kó mú ẹ náà jẹ́ kó mú ẹ. ẹ lágbára náà wọn á dé bẹ́ẹ̀ àmọ́ ọ̀rẹ́ má dà mí tí gbogbo bá ti ń lọ báyìí tá a bá ti dé bẹ́ẹ̀ báyìí bá mi wọ̀ kẹ́fẹ́ pé èmi ni bàbá yẹn máa mú o èmi dẹ̀ ló máa mú lọ sí àbúrò máwo ni o ṣàgbàjẹ́ dípò tí mo fẹ́ dà ẹ́ sómi ò lè dà ẹ́. mo ṣe ọ̀rẹ́ mi ṣe wọ́n pé wọ́n nù kúrò kọ́ra máa mú un má pẹ́ bó ṣe pẹ́ lẹ́nu èmi mi ò lè pẹ́ kó dẹ̀ di àwọn kinní yẹn bó ṣe máa ń di sílẹ̀ bí mo ṣe ń lọ yìí mo sọ́ọ̀rì gan mi nílé bẹ̀rẹ̀ mọ́tò mo ń lọ sí boutique night boutique mo ń lọ fresh up ni tó bá ṣe ti máa wọ̀ mo pé eléyìí wọ́n fìpò mi ni eléyìí kéré ìyẹn tún máa ń mí ìjùlé lọ máa ń gbogbo eléyìí máa rò síta tó máa yẹ wọ̀ rẹ̀ wá kàn ní mi máa ṣe máa jọ ọ̀rẹ́ mi jọjọjọ ó ṣí ọ̀rẹ́ káṣù náà máa fẹ́ náà jẹ́ ìpè wá ló ṣe àwọn má pẹ́ kó tó dé o máa ti dílé ìgbà ìdájú máa ti dé kò ní pẹ́tà ìdí náà bọ̀ sí traffic kankan nílé ìlú sọ́nà ìgbésẹ̀ gàtọ̀ sí kókó ṣe bẹ́ẹ̀ ó ṣí ọ̀rẹ́ mi nígbà tó yẹ kó bá mi lọ́nsìn ṣáà má fẹ́.
Báwo ni? I'm fine. Ṣé o gbádùn Nàìjíríà dáadáa? Marriage. Mo ṣọ́ọ̀kù Nàìjíríà rẹ̀ lánàá gan-an. Gbogbo ọ̀rẹ́ jọ dúró náà dúró náà. Hello. Ẹ ṣe wà. Olùsí. Wọ́n flash. Iṣẹ́ ló flash. Iṣẹ́ yín Nàìjíríà ni. Wọ́n ní lówó wá máa flash. Sórí lè yẹn jẹ́ Nàìjíríà ṣá. Mo like ẹ, ó cool, everything. And ṣe gbádùn rẹ̀ lánàá. Mo gbádùn ẹ̀ bí. Ọ̀rẹ́, mo rí ọmọ ilẹ̀ kan ní pàtí ẹ̀ lánàá. Ṣé pé o rí ọmọ tó mú ẹ? Yẹ́misí lórúkọ ẹ̀. Ìyàwó Báyọ̀. Yẹ́misí ìyàwó Báyọ̀, ó lè láìkẹ́ ọ. Láì bí ọmọ ṣe pọ̀ tó ń bẹ́ẹ̀ lánàá ṣe wáyé pé Yẹ́misí nìkan lójú ẹ wọ̀. Ẹ bẹ̀rẹ̀ o. Ṣé ẹ sọ fún mi, ṣé ẹ wá jẹ́ big deal? It's not a big deal. Ṣé ẹ máa ṣe bí ẹni tó wà local Nigeria? Báwo lè ṣe bí ìgbà ọ̀rẹ́ sọ́ọ̀sì náà? Ìwọ bọ̀bọ̀ yìí, ó fọ́ nìyẹn. Bí wọ́n ṣàtẹnu òun ṣàgírí. Kí ni nǹkan tó fẹ́ derive from ní pé o fẹ́ fẹ́ yàwó? Ṣé ẹ máa ṣe bí ẹni tó wà local mo ṣe sọ lẹ́kọ̀ọ́? Ṣé nílùú iná, ìlú tí ẹ bá lọ kí èèyàn, wọ́n á fi ìyàwó ẹ̀ wọ́n á fi ṣe ń lálejò. Ní country náà ló ti ń ṣẹlẹ̀. Actually, mo gbọ́ nípa ẹ̀. Àmọ́ èèyàn kò lè bá mi dán irú ẹ̀ wò. Èèyàn kò lè bá mi try irú ẹ̀. Wo máa pàdánù ní irú kàtìkàtì ìyàwó ti tẹ̀mí kọ́mìtà lẹ́jọ́. Ó jẹ́ gẹ́gẹ́ bí wọ́n ní àbújá gẹ́gẹ́ bí pure water. Jẹ́ àṣẹ báyìí. Nǹkan tí ó bá gbà, mo rẹ́dí àti fún un fẹ́ fẹ́ràn ẹ̀ kí ni kí n ṣe. Mo rẹ́dí àti ná pásítà lówó fún gẹ̀ẹ́. Mo rẹ́dí àti fún ọ lówó. Ok, jábẹ̀ láti 1 million. Yóò fọ́ nìkan. Lórí pé o fẹ́ fẹ́ ìyàwó. O ti ń sọ̀rọ̀ pé o fẹ́ ná bastard money. O ti ń sọ̀rọ̀ 1 million naira. Ìwọ láì ṣe business. Irọ́ ló máa bá yí ẹ̀ jẹ́. Irọ́ ló máa bá yí ẹ̀ jẹ́. Láì ṣe business. O wá fẹ́ kó 1 million naira lẹ̀ torí o ṣàfẹ́ bá ọmọ ẹ̀ sún ṣáà torí ṣépù ẹ̀ torí o fẹ́ bá ṣùgbọ́n ẹ̀ fílẹ̀. O fẹ́ bá yí ọmọ lọ́mọ jẹ́. Kò jọ. Oh, believe me. Kí ló ti pé o máa believe me? Ó kì í jẹ́ àbẹ̀rẹ̀ láti bí báyìí. Máa fún ní 2 million cash. I have the money. Gbogbo ilé tí o sọ ẹ irọ́ ni but ṣé o serious? O believe tí o bá bí lọ́la cash. Máa sọ sí àkáǹtì ẹ̀ kó dé pa iṣẹ́. Oṣù ọ̀ṣà. Jẹ́ ṣe báyìí. Mo yóò yí ọ̀rọ̀ ẹ̀yìn inú ìjàkóso ní 2.5. Ṣé pé 2.5 million naira? Ṣé o ń doubt me? Why didn't send this in my account? Lọ́la cash. Kò sí ìwọ ṣáà sẹ́ni 2.5 ní àkáǹtì màmú bí màá ṣe ṣe. Màmú bí màá ṣe ṣe. Màmú bí ẹ̀ jẹ́ màmú bẹ̀ but ayé ń ṣe olú ẹ̀já rẹ̀ ṣe. Ayé ń ṣe rẹ̀. Actually tí ìwọ bá tiẹ̀ fẹ́ máa advice ẹ̀ pé kó fi yẹn lẹ́gọ̀ọ́ a rí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún obìnrin tó máa gbé sílé pẹ̀lú tó. Kò sí wàhálà. Which means wípé o lè ta ẹni gan ní 1.5 billion bẹ́ẹ̀ yẹn o. No, orí tí mo bá mo jẹ́ kó yẹ pé kò possible. Ibẹ̀ ṣe rí gbogbo ilé tí mo sọ pé 2 million 2.5 yẹn bẹ́ẹ̀ kí ni. Mo máa gbéra ló ń pa kò lè ṣe. Kò possible kò ṣe kí ni bọ̀ máa bọ̀ sọ fún báyìí. Ọ̀dẹ̀ fèsì mi ṣe lè gbọ́ mo bá sọ. Ok. Ẹgbẹ́ ká gbàgbé pa kí ni ẹmu kí ni ẹ kà lọ. Tẹ́ bá fẹ́ sí orin kágbé bámà. Báyọ̀ sórí mo ṣẹ̀ṣẹ̀ mọ ọ̀rọ̀ wọn Yorùbá tí wọ́n sọ pé ọjọ́ téèyàn bá ń jìyà ọjọ́ kan ṣoṣo báyìí lèèyàn máa jọrọ̀. Tásìkò ẹ̀ bá dé. Tásìkò bá tó. Lóòótọ́ ló sọ àmọ́ èmi wá fẹ́ jẹ́ kí o kí ara ẹ kú oríire. Kí n kóra mi kú oríire pé mo wà nínú iṣẹ́ àtìyá àdúbáwò. Ṣé mo fún ẹ ló forí sórí bó ṣe wà ẹ o ti dolówó o ti dọlọ́lá kò kíra ẹ kú oríire. Wọ́n á bèè sọ́n tó bá fẹ́ sọ jàre. Àsẹ̀ndò rọrùn sẹ́ Àsẹ̀ndò sọ pé òun fẹ́ ọ́fà ẹ̀ ní 1 million naira. Wọ́n. Yes. Ó lò máa fún mi 1 million. Ó fẹ́ dáṣẹ́ ní 1 million naira. Ó sọ fún ẹ kó ti fún ẹ jẹ́. But based on one condition. Condition wo ló fẹ́ jẹ́ condition wo ló fẹ́ jẹ́ bó tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá mi bó tiẹ̀ kọ́kọ́ ronú kàn mí láti fún mi lówó. Condition yẹn ni pé ó ní pé tí o bá lè fún òun ní ìyàwó ẹ̀ fún ọ̀sẹ̀ kan péré ó tán òun á dẹ̀ fún ẹ ní 1 million naira.
actually ìgbà tí ó sọ fún mi ó bẹ̀ mí náà lábùbá kan torí pé mo wò pé báwo ni èèyàn ṣe máa fi ìyàwó ẹlẹ́ fún ọ̀sẹ̀ kan tọ́lẹ̀ máa kó bá tọ́ máa kó mọ́lẹ̀ tí kò ní máa ká lára. àmọ́ mo tún wá wò pé ìyà yìí ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù torí èmi ṣe sọ pé kí n sọ fún ẹ torí pé ẹni tí wọ́n bá fún ní 500,000 naira tí ò bá mọ̀ kó tó máa fi ṣe ó máa ṣorí burúkú dọjọ́ ayé ẹ̀ ni ká tó wá sọ pé 1 million naira. Báyọ̀ máa fẹ́ jẹ́ kó o rò dáadáa kó ń ṣe pé bóyá mi ò láìkẹ́ àbí pé mo nífẹ̀ẹ́ sí àmọ́ ìyà yìí ti pọ̀ jù. Yes. Bíọ́dún nínú wo àti àsẹ́ńtò ní bó ṣe wò tàlàyé ẹ̀ bàjẹ́ inú ẹ̀ méjì. Bí ti báwo. Ó yẹ kí wọ́n fúnra rẹ̀ mọ ẹni táyé ń ṣe bọ̀ tó dá mi lójú dáadáa pé ìwọ láyé gbé àpótí tì àpótí dídẹ̀ gbé tiẹ̀ tí wọ́n bá ẹ̀ fà wọ́n ẹ̀ rẹ́dì láti gbé àpótí wọn kúrò automatically ó possible kí yá máa jẹ́ gan kó má mọ̀. Kí ló dé? Ìwọ àsẹ́ńdò rán ìwọ ó sọ fún ẹ pé kó wá sọ fún èmi pé òun fẹ́ fẹ́ ìyàwó tèmi fún ọ̀sẹ̀ kan bí ó dún bí èmi àti ẹ ṣe close tó o dẹ̀ ní àyà o wọ inú ilé mi wá o dẹ̀ sọ fún mi ṣé o mọ̀ kí olórí burúkú náà máa rán sí nǹkan tí ò dá àsẹ́ńdò mọ̀ mi ó mọ lé mi ó mọ nọ́mbà mi ó mọ ibi tó ń fi mí sí ó lè wá fúnra rẹ̀ kó wá bá mi sọ. ó ti mọ̀ pé olórí burúkú náà máa ń rán sí nǹkan tó ayé ẹ̀ ti fẹ́ bàjẹ́ ló ṣe wọ́n ẹ̀ wá láti wá bá mi. Báyọ̀ má sọ yẹn sórí ìgbà tó sọ fún èmi gan ó bẹ̀ mí náà lẹ́rù àmọ́ mo wí pé ìyà yìí ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù. You keep quiet. tó bá dá ike ẹnu ẹ̀ máa pàkúrú mọ́ ẹ̀ inú lé mi ló wa máa nú ẹ̀ bàjẹ́ kò sí nǹkan tó fẹ́ fi kún gbogbo àwọn tó wà ní fúláàtì kò sí tó fẹ́ fi ṣe wọ́n á bọ́lẹ̀ wọ́n á tún da ọgbọ̀ ẹnu ẹ̀ ni. jẹ́ kó mọ nǹkan tí òun mọ̀ èmi love ìyàwó tèmi ni o I love her so much tó bá jẹ́ pé a ò tí ì lówó sí mo mọ̀ pé anytime mo wá dé èmi ò jọ̀wọ́ látijọ́ tèmi àti ẹ ti jọ rìn ó fẹ́ nìkan hàn mí pẹ́ ní báyìí ló fẹ́ rí ó fi hàn mí ṣé bá jọ lọ sí club ni tó bá gbé wálé nìkan ló máa gbé lọ́la òòdẹ̀ lówó lọ́wọ́ òòdẹ̀ ní kankan ò ní future ò dúró àti dìde ẹni tó ti wá rí táyé ẹ̀ ti ń dà tó ti ní ilé ọ̀nà tó bá fi bàjẹ́ ló wà. Bí ọdún jáde ibi ẹ̀yìn kan Báyọ̀ sórí kò yẹ kí ọ̀rọ̀ yìí kò lè. Bí ọdún jáde èmi abẹ tí o bá jáde tí máa wọ ẹnu ilé mi tí máa padà jáde sí ẹ wà á yé tara ẹ. no bí ọdún ṣó realize pé abẹ ìlú bẹ sọ̀rọ̀ bí ọdún ẹ dúró náà mo lè sọ pé bóyá kò lè try ẹ anyway àbọ̀rọ̀ lásán fún olúwàbí tó bá dé náà àbúrò díndín òun sọ fún yàn 1 million naira. ilé ọmọ mi pẹ̀lẹ́ ọ̀rí ọtí lówó mo ti gbọ́ béèrè lọ́wọ́ àwọn gbarúmọlẹ̀ wọ́n ní dandan ni ọ́ lò ó lọ. torí pé kíni ìdákúdá ní kèrèwé òwú dá ìgbàkúgbà lẹ̀ tù ú gbà. ọ̀rí ògún dábẹ̀dẹ́ ni olórí olè ní onídàgàrà onílé tí dàgàrà àlejò yóò dàgàrà owó tiẹ̀ wá fún ọ. àmọ́ o àwọn nǹkan kan bẹ́ẹ̀ tọ́ ọ ṣe kọ́ ọ tó lówó lọ́wọ́. kí ni àwọn nǹkan ọ̀hún kí ni nǹkan tí màá ṣe kí n tó lówó nǹkan kí nǹkan ẹ sọ fún mi màá ṣe. bọ́ bá rí bẹ́ẹ̀ ṣọ́ra tá ń pàkó rẹ̀ ṣe òṣì àgè pé tá a bá wá ti jó tán ọmọ lọ lu ẹbú òun ṣọ́ọ́rí bẹ́ẹ̀ ṣe ń bá ṣe ń kẹ̀sí rẹ̀ yìí bẹ́ẹ̀ lówó rẹ̀ ó sì máa pọ̀ sí i. ẹsẹ̀ òsì ta ni títa ni ẹsẹ̀ òsì mi ẹsẹ̀ àtàpàkò tèmi o lè máa gé dànù la máa fi ṣe kí la fẹ́ kí n máa ṣe tí n bá lówó ọ̀hún tán mo ti ní swagger mi mo ti design ẹ̀ lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ èmi ò ní máa wọ shoe palm ni màá máa wọ palm àti guinea tó wà pa gan tó fine so tí n bá wá wọ palm káàkiri táwọn èèyàn bá béèrè ibo ni àtàpàkò ẹsẹ̀ òsì mi wà kí ni kí n sọ fún wọn náà mi ò gbọ́n béèrè ni o kí ni kí n sọ bàbá tí nǹkan mi bá wà tá a lè ṣe ẹ sọ fún mi o mi ò lè gé ẹsẹ̀ mi o ìkọ̀kan nínú ẹ̀yà ara mi mi ì lè filẹ̀ o. bọ́ọ̀lù ṣe yún mi ì lè ṣe o. ọ̀nà kan tó rèé o ọmọ bójì òkú ibi tá à ń sin àwọn òkú sí ọ lọ hu òkú láàyè gbogbo aṣọ funfun ara rẹ tó o bá ti mú dé yà yín ọtí ló lọ. ẹ bọ bàbá kí ló dé náà ṣé ìwọ wà nù nù òní tẹ́ ẹ̀ bá lè sọ nù ẹ̀ẹ́dẹ̀ ní rárá
tẹ́ bá mọ̀ pé ẹ ò lè ṣe fún mi ẹ ti sọ fún mi màá dẹ̀ ti wá bò mí lọ gbogbo àsìkò tí mò ń waste lọ́dọ̀ yín láti máa lọ máa bọ̀ màá ti wá bí bò mí ìgbà lọ ó possible káyé mi ti dáa gan ẹ ń sọ fún mi pé ká gé àtàpàkọ ẹsẹ̀ òsì kí n lọ síbi tí wọ́n ń rí òkú mọ́lẹ̀ kí n wú òkú tí n bá máa ṣe dáadáa tí n bá dúró tì yín pẹ́ ẹ lè ní kí n mú nǹkan ọmọkùnrin mi wá ẹ ti sọ pé ẹ lè ràn mí lọ́wọ́ màá dẹ̀ ti mọ nǹkan tí mo fẹ́ ṣe ẹ wo màá wá nǹkan mi wá ló. ọmọ yìí ò mọ̀ pàtìlẹ̀ dá ó níṣòro. ènìyàn ṣòro ènìyàn burú jẹ́ ṣòro èyí má lè jẹ wọn. ènìyàn ṣòro ènìyàn burú jẹ́ ṣòro ènìyàn ní kó fẹ́ ní lójú àtàlọ́ fi sẹ́nu abẹ́ orí ènìyàn ní kó kí ni lẹ́yìn o ẹ̀gún ló fi sọ́wọ́ ènìyàn bá fọ̀rọ̀ lọ́wọ́ ìyẹn tó yẹ lárò kiri àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o tó ń ṣe ni tó tún gbà ní ènìyàn ṣòro ènìyàn burú jẹ́ ṣòro ènìyàn ṣòro ènìyàn burú jẹ́ ṣòro. Mo ń sùn oorun wà ní ìlàjúlẹ̀ náà mo ń sùn. Kí ló tún di ṣé o tún ti ń ronú ni. Àmọ́ gbogbo ilé téèyàn tó wà lẹ́yìn náà ṣé kò tó rò ní téèyàn kan wà nínú ìyà tí ò papòdà tó jẹ́ pé ojú kan lèèyàn wà. O ò nídìí láti fi òwe ṣe rẹ léṣe kó tó di pówó dé o. Ó ṣàmọ̀ ọ̀rẹ́ mi àṣẹ́ńdò. Ok, ṣé kí n ká lọ sí welcome party? Ó ti mọ̀ dídé tó dé ń sìn náà ni ó ṣàrí mi o ó dẹ̀ rí condition tí mo wà ó dẹ̀ lóhun tí mo gbogbo ẹ̀ ló bá sọ ní condition tí mo wà yìí gan tẹ́ òun lọ́rùn o kí ni nǹkan tó ń lè ṣe o láti ẹ̀ ti mú mi kúrò ń bẹ̀ sí wàhálà ó bá dẹ̀ sọ pé ó máa fún mi ní 1 million naira. Àmọ́ condition tó wà lẹ́yìn 1 million yẹn ìyẹn nìkan tó ń bí èmi nù ó bí mi nù gidi gan pé téèyàn bá tiẹ̀ máa ṣoore fún yàn wàá ṣoore láì lóṣòtì abájọ tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹ̀ nìkan ló ń ṣeré fún yàn tí kì í sí rẹ̀ gùn sí. Can't you imagine? Ló bá sọ pé èmi o òun máa fẹ́ mi ní 1 million naira o àmọ́ nǹkan tó wo òun jù ó ní òun fẹ́ fẹ́ ìyàwó mi fọ́sẹ̀ kan. Wà á fẹ́ ìyàwó tèmi fọ́sẹ̀ kan ìwọ àṣẹ́ńdò ìyàwó tèmi fọ́sẹ̀ kan mo bàjá mo bínú gan ìyàwó mi ọlọ́wọ̀n ní jẹ́ kí mi ríru ẹ̀ nítorí owó ṣọ́sọ fẹ́ pé nítorí owó ni mo ṣe fẹ́ ni ṣọ́sọ fẹ́ pé nítorí owó ni ló bá ṣàṣọ lọ sọ́wọ́ pé mo dẹ̀ ń bínú èmi dẹ̀ halẹ̀ mo dẹ̀ ń bínú èmi mẹ́ni tó ti gorí ìyàwó mi rí kó tó di pé mi fẹ́ ni ẹ ṣe bí mi ò rí ìyàwó mi ṣé mo fẹ́ trust ìyàwó mi ni ṣé mo wọn bí tó ń lọ ni àbí tó bá dé ṣó ó máa ka mẹ́ta ni nǹkan ó ṣàbẹ̀rẹ̀ sí sọ gbóríṣiríṣi mo ní ẹni tí tó bá wù kó sọ ẹni tí ìyàwó mi bá lọ ṣe mi ò fojú ara mi rí eléyìí tó ń sọ tí mò ń fi ti ara mi gbọ́ òun burúkú ni mi ò dẹ̀ fẹ́ mo ṣàbàjá gan pé mi ò fẹ́ àmọ́ mo yẹn ń bàjá tó náà mo rántí pé àwọn oríṣiríṣi nǹkan wà lẹ́ anídìí owó àmọ́ kí wọ́n á níbi ìyàwó mi wá sọ́dọ̀ ẹ̀ fọ́díńdí ọ̀sẹ̀ kan mi ò lè gbà mi ṣàpọ̀ pé àdè ní ìdíwó owó yẹn ló ṣàrùn. Ọlọ́run tẹ̀lé jẹ́ ká rí rẹ̀ màdìá òun gbìyànjú kúrò lọ́gbọ̀n jẹ́ ká sùn. ènìyàn ṣòro ènìyàn burú jẹ́ ṣùlọ ènìyàn ṣòro ènìyàn burú jẹ́ ṣùlọ ẹni àní kó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu abẹ́ orí ẹni àní kó kí ni lẹ́yìn o ẹ̀gún ló fi sọ́wọ́ ẹni àbá fò. Oya, down. Mr. Man. Owó tó gba báńkì lánàá nǹkan. Ètò tó lọ́rùn mi ìgbówó. Má sọ rárá, má bá mi jiyàn o. Má jiyàn láfáwọ́dá kó gbé owó yẹn jáde nísinsìnyí. Ètò tó lọ mi ò níṣẹ́ lọ́wọ́ òkú sáǹfààní fún mi láti lówó mi ò ní jẹ́. Hey, it's okay. Let me go get the water. No noise. Tí o bá mọ̀ wípé owó tó lọ gbà kò fẹ́ gbé sílẹ̀ fún wa, no problem. Let me go get the water.
ṣe nǹkan oṣù. Ó ṣe nǹkan oṣù. Yẹ́mi sí ó ṣe nǹkan oṣù. Fine boy. Ó bí bí pariwo má bàjẹ́ o. Torí slow poison ló bẹ̀ sọ̀rọ̀ mi ò lè pariwo. Mo ṣẹ̀ṣẹ̀ falágbáhùn sàṣẹ jẹ́ ní o. Ọ̀nà ìbàjẹ́ lọ́mọkùnrin náà tí bá sí gbogbo sàṣẹ pọ̀. Kí ló ṣe ẹ́ tó ń pọ̀n? Ìbọn ló ń rò máa ń bẹ̀ náà. Ikú ló ń rò máa ń bẹ̀ náà. Lánú ẹ. Yẹ́misí, ó bẹ́tà kó dákẹ́ gbé tó ń kiri náà. Ṣé lóòótọ́ ni olè yẹn kàn ẹ́ lára? Yẹ́misí, ó jìn ẹ́. Ó jìn. Jẹ́ ẹjọ́ torí Ọlọ́run. Omi náà ṣe máa yẹ ká ṣe mi tú síta. Mo pé kò wo èmi náà ṣe. Mo kàn fẹ́ sọ kankan. Jọ báwo ló ṣe rò kó máa rí? Kàn fi ọ̀rọ̀ ẹ kó fi ṣírò ara ẹ wò wípé ìwọ ni ọkùnrin bíi tèmi. Kí o lè dẹ̀ wọlé kó kí ìyàwó ẹ mọ́lẹ̀ kó dé bá ní àjọṣepọ̀. Jọ torí Ọlọ́run irú ojú wo lẹ fẹ́ jọ máa fi wòra yín nínú ilé kan sọ fún mi mọ́. Máa jẹ́ ẹjọ́ torí Ọlọ́run. Omi náà ṣe máa yẹ ká ṣe mi tú síta. Bóyá láṣìírí bíi ti báwo? Sọ fún mi. Nínú gbogbo fúláàtì wa kò síbi méjì tí wọ́n wọ̀, inú fúláàtì wa nìkan ni wọ́n wọ̀, inú ibi tó wọ̀ ni. Gbogbo àwọn èèyàn tàdé tó ń gbélé wọ́n ti mọ̀ mí dáadáa. Wọ́n kàn kí nǹkan tá a ní náà ni, tí a ta ní ni, tẹlifíṣàn tá a ní rè, a ní nǹkan míì mọ́. Jọ wá sọ fún mi. Tó bá fẹ́ wá kí wa ní àárọ̀ yìí, wípé àwọn olè wálé, tí wọ́n dénú ilé tí wọ́n bá jẹ́ àti wọ́n bá gbogbo nǹkan tí mo lé nínú ilé, kí ni mo fẹ́ sọ fún orí pọ́nkó pọ́tẹ́mọ̀ kí ni ìlówó lọ́wọ́? Jọ kí ni mo fẹ́ sọ fún ọkọ́kọ́ náà? Mo pé kò wo èmi náà ṣe. My plan was kí n lọ sí ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtẹ̀ kí n lọ jẹ́ kí wọ́n mọ̀ pé èmi àti ẹ̀ ò lè fẹ́ra mọ́. Kò sí nǹkan méjì ju pé olè ti wá sílé, ó ti bẹ́ẹ̀ lájọṣepọ̀, kò dẹ̀ sí bí mo ṣe máa rí ẹ̀ ká máa ríra tínú mi máa dùn. So nítorí ẹ̀ mi ò rò pé mo lè ṣe mọ́, mi ò lè ṣe mọ́ jọ. Mo bẹ́ẹ̀ pa mí sílé má pa mí síta jọ torí Ọlọ́run. Tí wàhálà máa pa ẹ́ sílé máa pa ẹ́ síta for one condition. Tí wo náà bá lè gbọ́ nǹkan tí mo ń sọ, ọ̀rọ̀ tí mo ń sọ tó bá lè gbà sí mi lẹ́nu. Ṣé bí gbogbo nǹkan tèmi ń bá wọ sọ, gbogbo nǹkan tèmi ń bá wọ sọ tó dàbí nǹkan mi létí ẹ̀ tí ò wọ ẹ létí, ṣé bóun ló ṣẹlẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò? A wà nínú ìyà, wà nínú ìṣẹ́, ẹnìkan dẹ̀ sọ wípé òun máa fún wa ní $1 million wípé kò kàn wá ló dọ́sọ̀tàrí wíìkì lọ́dọ̀ òun. Ǹjẹ́ o mọ̀ bóyá ó ní jẹ̀díjẹ̀dí ni? Bóyá ọkùnrin tó jẹ́ pé tó bá dórí bẹ́ẹ̀dì kò lè ṣe kankan lọ̀rẹ́ mi. Ó ti lọ Amẹ́ríkà, ó ti dé, á ti ṣiṣẹ́ ayé àti bàjẹ́, kí ló fẹ́ mọ̀ ṣe mọ́ lórí bẹ́ẹ̀dì? A dẹ̀ ní pé kò lọ lódindi ọ̀sẹ̀ kan lọ́dẹ̀ ó ní òun ló gbà. Olè kan ló wọlé lọ́fẹ̀ẹ́ lófò ló ṣe, àbí olè ò ní nǹkan kan tó máa fún wa? Kò sí nǹkan tó kàn, ìbọn náà fi líìdì ẹ wọlé, olè wọlé tó wọ́n ṣe nǹkan tó ní ṣe wọ́n ti lọ́nsìn. Àfi tí o bá lè lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kó lọ ṣe nǹkan tí mo wí, kó lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ ẹ̀ kọ́ dẹ̀ fún wa ní $1 million tó fẹ́ fún wa, ìyẹn ní ẹnìkọ́dù fi ní gbọ́. Láìsí bẹ́ẹ̀ máa kọ signboard ni máa kọ síta, máa kọ́ gàdàgbà ni máa sọ date, máa sọ time tí àwọn olè wá sílé tí wọ́n bẹ̀rẹ̀ lájọṣepọ̀. Ṣọ́n kó star ládùúgbò, ó star torí ó kópa, wọ́n á máa wọ ẹ̀rìn ni. Nígbà tí everybody bá ti ń ka signboard gbó, anybody tó bá yín mú lẹ́yìn ìwọ náà ń wò, kẹ́lòmíì wúkọ́ torí ìtì ẹ̀ náà ṣe ń wúkọ́. Kó yá tètè gbọ́ nǹkan tí mo sọ, ṣé wàá lọ àbó ò lọ? Wo bí òṣì oníbi tó ń gbé, ọ̀dọ̀ ẹni bá nífẹ̀ẹ́ sí olú ń tẹ̀dó sí.
òun jẹ́ kí n ríra mi bí ẹni pé mo nífẹ̀ẹ́ òṣì níbi tó jẹ́ pé kò sí nínú ayé mi ó ti wáyé àjọ máa bò mọ́ra wa àmọ́ wà padà lọ sí ọ̀dọ̀ rẹ ni just 1 week just one Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday lẹ́yìn Sunday yẹn tí nǹkan bá ṣẹlẹ̀ pè mí lọ́wọ́ àlè just 1 week kò ló bẹ̀ kí n lè $1 million tó o bá ṣe yẹn máa lọ kọlẹ̀kùn gbogbo flat tó wà níbí máa jẹ́ kọ́ mọ̀ ẹ́ pé wọ́n bẹ́ẹ̀ ṣe nǹkan pọ̀ máa jẹ́ kọ́ mọ̀ o kí ni. Oh God. Olùbáyàwó mi lájọṣepọ̀ olè àtẹ̀jọ́ máa gbélé àjọ máa ríra wa. Yẹ́mi sí inú tí ẹ̀ bí mi. Let's go! Get up! Go! Ènìyàn ṣòro, ènìyàn burú jẹ́ ṣùgbọ́n ènìyàn ní kò fẹ́ ní lójú àtàlọ́ fi sẹ́nu abẹ́ orí ènìyàn ní kò kí ni lẹ́yìn ẹ̀bùn ló fi sọ́wọ́ ènìyàn bá fọ̀rọ̀ lọ́họ́ ìyẹn tó yẹ lára rí àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ní o tó ń ṣe ní o. Asendo! Àbẹ̀yù ayé mi ti bàjẹ́ mo ti dáwọ́ ayé mi ti bàjẹ́ mo ti lóko. Báyọ̀ kí ló dé tó dẹ̀ yíra mọ́lẹ̀ má ti dé náà. Má ti dé sẹ́yìn wà báyìí jẹ́ kí n wà báyìí jíjẹ́ ìdílé báyọ̀ ayé mi ti bàjẹ́. Ayé mi ti bàjẹ́ ló ṣe é. Wọ́n ti gbowó ìlọ́wọ́ mi ni. Akérèlóye street ni wọ́n ti gba $1 million lọ́wọ́ mi ọ̀rẹ́ mi ayé mi ti bàjẹ́. Báyọ̀ o tún parọ́ fún mi ṣé o lè má parọ́ fún mi ọ̀rẹ́ ẹ̀. Mi ò ṣeré ọlápò mọ̀ mi pò tán náà ni màá sọ náà ni mò ń sọ jáde. Má ṣe fún mi ọ̀rẹ́ ti pa Àbáyọ̀. Wọ́n ti gbà á kí ni mo fẹ́ ṣe odidi $1 million torí kíni. níwọ Báyọ̀ ọkùnrin ò mà lọ́rùn níwọ tí mo fi gbogbo ayé mi bẹ́ẹ̀ lò pẹ̀lú òtítọ́ àṣewọ lè dà mí ìwọ lè tà mí nítorí owó Báyọ̀. Kí ló ń try láti sọ ṣé bí mo bá ẹ sọ̀rọ̀ ni o dẹ̀ gbọ́ sí mi lẹ́nu àṣebájọ gbà fúnra lẹ́nu ló fi débí níbo ló fi débí àbọ̀ lè sọ pé láti ìgbà tó ti débí náà kò fọwọ́ àbí kò mọ́ ọ́ débẹ̀ ni dẹ̀bẹ̀ sí ní sọ̀rọ̀. Anyway nǹkan tí kò yí ẹ máa ń fi hàn. Fẹ́ sún mi dára ọkùnrin tí mo dẹ̀ pariwo látara pẹ̀lú oṣù wàpá báwo. Ìjà sọ tọrọ ò báàdì o Ọlọ́run ò dùn gan. Báwo ni gbogbo ẹ̀. wà ókè. Ọmọ ó dà sórí bó ṣe jáde yẹn mo ṣe ń sáré bó mo dé ń pè látara òtẹ̀ gbọ́ sórí láti ìgbà tá a ti wà ní pátì yẹn bó ṣe ń ṣe gbogbo pàtí yẹn ọkàn mi wà síbẹ̀. bí ti báwo. mi ì gẹ́tì ara mi ni ìwọ lọkàn mi wà lọ́dọ̀ ẹ̀. ẹ dúró náà ṣe realize wípé ọ̀rẹ́ yín ni mo ń fẹ́ kì í dẹ́ ń ṣe pé mo kàn ń fẹ́ o ìyàwó ẹ̀ ní mi o. Listen to me jẹ́ bẹ́ẹ̀ sọ tọrọ sórí èmi ò fẹ́ lọ báyìí kí n máa yà báyìí kí n ṣe wá padà lọ síbẹ̀ yẹn no ibi tí èmi bá ń lọ ni máa ń face let me tell you one thing I like you I love you má jẹ́ parọ́ fún ẹ ó dùn mo nífẹ̀ẹ́ gan. ẹ má bínú ẹ jọ body instead kan do aṣọ yẹn I love you yẹn ẹ má yẹ kọ́kọ́ mi gbọ́ lẹ́nu yín o love
ọkọ mi nìkan ló lè love me, any other person lè love me. Torí Báyọ̀ tí wọ́n sọ yẹn pé Báyọ̀ ni o ṣé wọ́n trust Báyọ̀? Àkànní mi, àbáyọ̀ mi, ṣe mo jẹ́rìí ẹ, mo trust ẹ. Trust? Mo trust ẹ. Ọkùnrin, let me tell you one thing, wọ́n trust ọkùnrin bẹ́ẹ̀. Sórí jẹ́ kí n mú ẹ kúrò nù yà. London tí mo ti dé yìí, fàájì wà ń bẹ̀. Jẹ́ sọ fún ẹ, máa fún ẹ lówó tó ti rí. Máa tó kódà máa gbé ẹ kúrò country, á lọ máa ṣe fàájì ní London. I like you, máa take a place. Ní ti sọ fún mi pé ẹ máa tọ́jú mi. Lóòótọ́ ọkọ mi ò wá okay, but níwọ̀nba ó ń tọ́jú mi náà. Ẹ̀yin náà dẹ̀ rí pé bẹ́ẹ̀ ṣe rí mi ẹ̀ ráwọ̀ ìyá lára mi náà. Ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, Jacob bẹ́ẹ̀ láti bíbá ṣe yẹ. Dọ́là ni. Ẹ ṣe gan-an sá. Mi ò kí ń gba owó báyìí. Àti pé owó tọkọ mi ò bá mọ̀ sí mi kì í gbà. Dọ́là mo fún ẹ. Mo mọ̀. O mọ ètò jẹ ni. Ṣé tó bá ṣe owó yìí? Tó bá ṣe owó yìí ló máa mọ ètò jẹ. Ṣé tó bá kọ owó sí mi lọ́wọ́? Ọlọ́run kò sẹ́ni tó máa fún lówó tó bá kọ̀ kò lè rówó mọ́ o. Ó mọ kó fún ẹ o. Ẹ nídìí láti sọ iye tó wọ́ọ̀tì fún mi. Mo mọ iye tó wọ́ọ̀tì. So mi ì nídìí ẹ má bínú. Kí n kó sí àpò padà. Ó lè gbà. Mi ì nídìí. À ń sọ̀rọ̀ látàárọ̀. Ọkọ mi ṣé Báyọ̀ tó yẹ pé mo ti mọ̀ tipẹ́tipẹ́ àbí Báyọ̀ yẹn kọ́? Olólùfẹ́ mi Àkànní, we trust ẹ. Tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ká wá ṣe báyìí kó wà láàrin mi pẹ̀lú ẹ. Á dàbí nǹkan tí odò dé ni tí ojú kankan gbọ́dọ̀ rí. Já fún ní exam. Bí ti báwo? Ìwọ máa wọrí èmi máa ṣe bí exam yẹn kalẹ̀ já test yẹ ṣe bó sọ pé trust yẹ. Of course. Okay, but exam o pe o má gbàgbé o. Okay, take care. Ọmọ yìí dùn ẹja sọ̀tọ̀. Bó ṣe jẹ́ ló ṣe sọ fún ẹ. Bó ṣe jẹ́ gan kò yọ kúkúrò rárá. Tí wàá gbọ́ Báyọ̀, ṣé báwọn olè tí wọ́n bá plan wípé kí wọ́n bá mi ní àjọṣepọ̀, ṣé báwọn olè ẹ náà ni? Ṣé báwọn olè ẹ náà ni? Tí wàá gbọ́ ọ, olè tó nípò gbọ́wọ́ ní ọwọ́ ẹ̀. Àwa tájọ plan ẹ̀ lélẹ̀, àjọmọ̀ sí àwa méjèèjì ni. Mo dẹ̀ ní idea kan. Jẹ́ n gbọ́ idea yẹn. Since ẹ sọ pé dídìmọ̀ náà ẹ máa dọ́dọ̀ yín for 2 o'clock. Yeah. Èmi suggest pé kẹ́ delay ẹ̀ tẹ́rẹ̀ 2:30 so that àwa máa ti block ẹ̀ exactly 2:30 ní direction bí tó fẹ́ gbà yẹn. Fine, it's a good idea. Mo like idea. Fine, but please, bẹ́ẹ̀ ṣe sọ yẹn mo like, but ẹ jọ nítorí tọ́lọ́mba. Please and please, mi fẹ́ kẹ́ wúndẹ̀ rárá. Ẹ kò gbóhùn yẹn lọ́wọ́ ẹ̀ kí n tẹ̀ ṣe àyín straight. Ọ̀tá, ó sọ sọ́rọ̀ yìí ni. Ìwọ Yẹ́misí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Yẹ́misí ìwọ. Yẹ́misí ìwọ. Bọ́ọ̀lù mẹ́jọ ó fẹ́ nà. Jẹ́ ọkùnrin ó ti gbọ́ ó fẹ́ nà torí owó tó gọ tó yẹran yìí. Lóní kọ́ lọ gbowó lọ́wọ́ mi. Èmi ò need ọ̀rẹ́ ẹ o. Mi ì ní fẹ́ rárá àtọ̀. After all, mo ti wà nílẹ̀ for some days nísìn kò dẹ̀ sí anything láàrin mi àtẹ. So èmi ò ní ọ̀rẹ́ ẹ̀fẹ́ rárá. Mi ì dẹ̀ lè ever ní nǹkankan ṣe papọ̀ pẹ̀lú ẹ mọ́. Èmi fẹ́ lọ kó ẹrù tèmi kí n máa lọ. Wọlé kọ́lé rẹ̀ ṣùgbọ́n thank you very much. Báyọ̀ ṣé pé ìwọ ló ta ìyàwó ẹ̀ torí owó? Wo bí làbáyé náà a ṣe ń dòjọ́ tó Ọlọ́run ìjọ́jú Ọlọ́run ọ̀rọ̀ obìnrin lè jẹ́ kó bá tiẹ̀ lọ. Báyọ̀ nísì ó sọ fún mi sí pé o lè ta ìyá ẹ̀ torí owó. Kò sí anybody tí mi ò lè ta torí owó. Iṣẹ́ àti ìyá yìí ti pọ̀ tó bá pọ̀ jù báyìí lọ ẹni tẹ́ ẹ̀ expect máa ta ìjọ́jú Ọlọ́run. Bẹ́ẹ̀ sì kó tó ta ó jẹ́ kó gbé ẹ̀gbìn lóye ni wàláhì ó jẹ́ kó gbé ẹ̀gbìn kó o tó wá ta èmi
àti ìyàwó ẹ̀ àti ọ̀rẹ́ mi àá sá fún ẹ. ènìyàn burú jésù lọ ènìyàn ní kó fẹ́ ní lójú àtàlọ́ fi sẹ́nu abẹ́ òrì ènìyàn ní kó kí ni lẹ́yìn o ẹ̀bùn ló fi sọ́wọ́ ènìyàn bá fọ̀rọ̀ lọ ìyẹn tó yẹ lárò kiri àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o tó ń ṣe ni tó tún ń gbà ní nínú jìndẹ́nu kò jẹ́ kárọ̀kùn aṣọ́lé aróyìn tó yára kí ni o òṣìkà tẹ̀sẹ̀ mọ́rí orí ọ̀dàlẹ̀ tó tayà rẹ̀ torí owó balẹ̀ ilé tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́rú owó. bí kò lé o bá kà lè pani ara ilé ẹni ṣòun ló ṣe kú pani ọkọ fẹ́ni sílẹ̀ kò ní kó má ṣe kú pani kò ní kó má ṣe kú pani. ènìyàn ṣòro ọ̀rẹ́ mi ènìyàn malẹ̀ ènìyàn ṣòro ènìyàn burú jésù lọ ènìyàn ṣòro ènìyàn burú jésù lọ ènìyàn ní kó fẹ́ ní lójú àtàlọ́ sí ẹnu abẹ́ òrì ènìyàn ní kó kí ni lẹ́yìn o ẹ̀bùn ló fi sọ́wọ́ ènìyàn bá fọ̀rọ̀ lọ ìyẹn tó yẹ lárò kiri àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o tó ń ṣe ni tó tún ń gbà ní ènìyàn ṣòro ènìyàn burú jésù lọ ènìyàn ṣòro ènìyàn burú jésù lọ ènìyàn ní kó fẹ́ ní lójú àtàlọ́ fi sẹ́nu abẹ́ òrì ènìyàn ní kó kí ni lẹ́yìn o ẹ̀bùn ló fi sọ́wọ́ ènìyàn bá fọ̀rọ̀ lọ ìyẹn tó yẹ lárò kiri. Bàǹgbà sọ mi o, bàǹgbà sọ mi o, bàǹgbà sọ mi o, bàǹgbà sọ mi o. ẹ wo ọ̀gá aṣọ báwo. Ọ̀gá kí ló dé? mi ò gbaṣọ lọ́wọ́ yín màmá ẹ jọ̀ọ́. Bàǹgbà sọ mi o. mi ò gbaṣọ lọ́wọ́ yín màmá ẹ jọ̀ọ́. Bàǹgbà sọ mi o. ẹ ọ̀gá ọmọ kí ló ṣe ọ̀gá. Ọ̀gá kí ló dé? Ọ̀gá kí ló dé? aṣọ olùmọ̀gbà aṣọ lọ́wọ́ ọ̀gá bí ni ọ̀gá báwo lọ fẹ́ sẹ́yìn òrí ni ẹ̀rẹ̀ níta ni ẹ̀rí ìyá tó dúró tó sọ pé mo gbaṣọ lọ́wọ́ kan. Bàǹgbà sọ mi o. ẹ̀rí ni ẹ̀rí àmì tó dúró ọ̀gá jẹ́ ẹ̀yìn òrí ni. Ọ̀gá sá lọ. òun rò bí mo kí wá dúró. ẹ̀rí kí Bàǹgbà sọ mi o. Bàǹgbà sọ mi o. Bàǹgbà sọ mi o. I don't look at him now. You see anybody delivery now? ènìyàn malẹ̀ ènìyàn ṣòro ènìyàn burú jésù lọ. Láyé àbágbà tí Ọlájídé bá dé ẹ sọ fún un pé kó dúró dè mí anytime tí n bá tó padà dé ó ní kí Ọlájídé tó kúrò pé. Bá a máa sọ mi o. Bá a máa sọ mi o. Bá a máa sọ mi o. Tó bá kọ́ àti gbá sọ mi fún mi, mi ní dẹ̀yìn lẹ́yìn o tó bá gbá sọ mi. mi ìrẹ́yìn kankan náà kí ló dé náà ìwọ nìkan ní òru àtọ̀sán ọmọ pa Kí ló dé náà? Wo gbogbo lè ti fẹ́ mi o. Wo bí mi lè fi eléyìí mo tó dé. ìjọjọ lọ ẹ rí èèyàn. mi ìrìn kankan mi láì gbogbo léyìí o kí ni gbogbo léyìí náà ìwọ nìkan òru àtọ̀sán wàá pariwo kiri kí ló dé náà mi láìkẹ́ o ó rí èèyàn. mi ìrẹ́yàn èèyàn rí èèyàn. mi ìrẹ́yàn kọjọ. ẹ rí èèyàn. Ó fi yàn bẹ́ẹ̀. ẹ rí èèyàn. tani. bẹ́ẹ̀ni kòkókò wà ó tọrọ ní kí ẹ máa sọ òun ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dì ṣó ti yé sí èmi lè máa dúró de ògbé léyìí o àrégúnlé ni àròṣà lọ́la wà eléyìí ti sẹ́mi o. ẹni ní sùúrù kí ló máa ń ṣe ẹ náà. kókó máa ní kí ní sùúrù. wọ́n máa ń sọ wípé ilé ìbónilé jẹ kó bónilé mu kó dọjọ́ kókó yẹ rí ṣé mi yẹyẹ ní. máa ní satisfy wa ẹ̀ lọ. madam ẹ má bínú wípé mo pè é jókòó iṣẹ́ rí i torí pé náìsì sí mi wọ́n ló jẹ́ kí n pè é jókòó láti sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ dákun ẹ má bínú o. ọlá yìí pé ẹ náìsì sí mi ó ló jẹ́ kí n pè é pé mo fẹ́ rí yín o pàápàá lórí ọ̀rọ̀ ọ̀gá ni mo fẹ́ kẹ́ ẹ ṣe àfiyèsí sórí ọ̀rọ̀ ọ̀gá torí pé ṣe rí
tí ọgọ́ mọ̀ sọ yí pé àwọn róòkù lónìí àwọn rálùjọ̀nù lọ́la sẹ́ẹ̀rí ní abúlé wa àwọn tó bá máa ń ṣe báwọn ó dàbí pé ìgbò náà ó ti ń wọnú ẹ̀jẹ̀ rẹ̀ díẹ̀díẹ̀ sẹ́ẹ̀rí tó ń ṣe ọ̀gá wọn ìgbò náà ni o ìgbò náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe sí mi tẹ́ láìsí sí mi sẹ́ẹ̀rí láàbúlé tiwa a ní bàbá kan sẹ́ẹ̀rí bàbá wọn tá a bá sì lè fi gbọ́gàdé bẹ́ẹ̀ kódà tó bá ti ń lo oògùn fún wọn báyìí ara wọn ó sì yá sáká báyìí ni sẹ́ẹ̀rí ẹ̀yin gan ẹ fojú yín méjèèjì rí sẹ́ẹ̀rí bó bá sì ń lò báyìí ẹ kàn rí kíní ẹ mọ̀ jáde báyìí fúkì ẹ mọ̀ jáde báyìí fúkì ẹ mọ̀ jáde báyìí fúkì kódà kò ní sí nǹkan kan ara wọn ó sì yá. kẹ́yìn náà bá gbádùn dáadáa kí lórúkọ ẹ náà. Suliani. njẹ́ òní wílé wa dé sí ẹ kí ni problem ẹ abájọ wọn sọ náà wọn ní gbẹdú bá pẹnulé alágẹbí ló máa ń dà ayé gbatápẹ ó ń kọ́lé ìkùnnú wá ń jábọ̀ ń sọ ọ̀sọ́kọ títí wá anyhow ó tiẹ̀ lẹ́kọ̀ọ́ mọ́ rárá. jẹ́ kí wọ́n á sọ kíní kan fún ẹ bí mo yé mẹ́fà wákàtí ọ̀wọ̀ yìí tí máa tún gbárẹ̀ lẹ́nu ẹ wò ó jẹ́ ìlú máa jáde kó nílé. yálé mi àìsọ̀rọ̀ ni. wo nǹkan tèmi wá ní kí n sọ ibi ìbá ní kó jẹ́ ká gba ọ̀rọ̀ Sùlíà ká gba gbogbo nǹkan tó ń sọ yìí torí bọ́kọ wá ṣe ń fò ní lálàá fọlá rí àjọ̀nù ó ti sú èmi gan bí mo ṣe ń wò yìí ó ti sú mi ibi ìbá ní kó jẹ́ ká gbà ká gbé ọkọ wa lọ síbi tó sọ yẹn ń sìn kó kára wọn tiẹ̀ lè yá tó ló tiẹ̀ ti sú èmi bí mo ṣe wà yìí. mi láìpọ̀ tẹ́ ń sọ yẹn ká gbọ́rọ̀ tọmọ ọmọ ẹrú lásán tó ń sọ jáde lẹ́nu ká gbọ́rọ̀ tẹ́ ló ń sọ. ṣé o mọ̀ pé inú ọ̀rọ̀ wèrè ọgbọ́n máa ń wà bẹ́ẹ̀ gbà mí ibi ìbá ní kó jẹ́ ká gbà ọ̀rọ̀ yìí tọkọ wa gan bá dé tó bá lè sọ ọ̀rọ̀ ìgan lójú ẹ̀ ìbá da àbí. sẹ́ni tẹ́ bá ní kí n sọ lójú wọn ní sọ tí ní kó bá àdá fún ọ náà ni tó bá ti dọ́dọ̀ bàbá wọn ẹ̀rí báyìí lára wọn ò yà ẹ̀yin gan fúnra yín lẹ́kọ̀ọ́ ojú. jọ kúrò ẹ lọ́jọ́. Àṣàbí o Àṣàbí. ó bàbá mi. ọyà yín. èmi àlò ń ṣe nínú ilé látàárọ̀. mo ń jọ èlùbọ́ tó kunu léyìn ni. èyí tó ọjọ́ náà tó àsìkò tí ń lọ wá sáré pààkọ́ lọ jàmbá yìí kọ́ ọ̀ra ìjàbọ̀ ṣe máa ń rà mọ́ ọ̀gbọ́ kọ́ wá síbẹ̀ ká lè rí i jẹ. má yàbí kankan alàgbà bóòlù fámìlì nǹkan àdúgbò fọlọ́n mo mọ̀ rí ọ. nǹkan tó ń lé mi ló jẹ́ kí n sáré débi o mo fẹ́ bá yín sọ̀rọ̀ ní mi ìwà mọ̀ bóyá lè sọ ń bí àbí ká tẹ̀ díẹ̀. ṣé o lè. ó lè o. fọkùnrin tẹ. mi ò ó ní kí n jókòó àgbà bàbá ohun tó ń ṣẹlẹ̀ sí mi sí ìwọ̀n ní agbára kan ǹjẹ́ mo pé bí mo ṣe wà mo ń lò káàkiri ni pé ọlọ́run má jẹ́ kó jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi tún máa ṣẹlẹ̀ ní. àdúrí ṣù. bàbá mi mo fẹ́ sáré lọ sọ́jà kì í dé. ọkùnrin kan ètè lọ o má yàbí kankan o. ó dáa o. ẹ jọ bàbá ta ló tún wà ní kò sí mi. ṣẹ́rí mi ìbọ̀dọ̀ tàn yín jẹ láti bí ẹnu ọjọ́ mẹ́ta báyìí kò sí àlàáfíà fún mi kò sí àlàáfíà lójú ayé kò sí lójú oorun torí nǹkan tí n bá rí lójú oorun tí n bá máa fi jí sáyé ara mi ò kí n balẹ̀ aláburúkú tí mò ń lá ni mo rí pé òkú kan ló ń lé mi ikú ń lé mi gidi òkú ń lé mi nígbà tó wá ń ṣe bí kàyéfì fún mi tí ò yé mi dáadáa ó ní òkú ìfúnra rẹ̀ wá ń sọ jáde lẹ́nu tó ń wò mí lójú wọn yẹn pé ìwọ gba aṣọ lára mi ó ní mo ṣẹ̀ṣẹ̀ wá rántí kó dàbí pé òkú tí ẹni kí n lọ gba aṣọ lára ẹ̀ lọ́jọ́ sí tẹ́ fi gba aṣọ lọ́wọ́ mi aṣọ òkú tí mo wú yẹn tẹ́ fi gbà lọ́wọ́ mi. gbọ́ná àmọ́ gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ìfún kò sí yìí ó sọ fún mi pọ̀ lè ń rí. ó yà mí lẹ́nu yà mí lẹ́nu. wọ́ ǹjẹ́ lọ́jọ́ náà lọ́hùn sọ nígbà tó gbàṣọ nǹkan sọ bó òpó ńlá ọ bó láṣìírí padà. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ọ bó láṣìírí. ìwọ lọ fà á tó kù fi ń lé ọ kiri o ọgbọ́ àmọ́ o ọ̀nà àbáyọ kan tún bẹ báyìí o ọ wà á padà lọ síbi tó ti gbaṣọ lára òkú ọ̀hún lọ́jọ́ kìíní àná ọgbọ́ ọ tún lè ń gbẹ dáadáa ọ wà á da yẹ̀pẹ̀ bó ọ bó láṣìírí tó o bá ti ṣe léyìn kò ní lé ọ kiri mọ́. da yẹ̀pẹ̀ bó bá wo bàbá mo wà lọ́jọ́ yẹn ò láǹfààní láti máa da yẹ̀pẹ̀ bó nǹkan kan
èmi tí mo sáré débẹ̀ bí mo ṣe débẹ̀ náà lára mi ò balẹ̀ tí mo fi gba nǹkan tí mo kódà mi ò wú jáde tán ra wọn ni àìmí omi tí ẹ lè mọ ibi tó wà mi ò lè mọ pé ibi báyìí ni mo ti wù kí la lè ṣe mi ò mọ o. jẹ́ fún wa wò ó kí n gbọ́ná lomi ẹ lọ. bọ́ bá rí bẹ́ẹ̀ ọ wà tó ṣe kẹ́lẹ́ kan tó bá ti rí yìí jẹ́ òkú ò ní lé ọmọ ló jẹ nínú afẹ́fẹ́ ojú ọ̀run ọmọ tẹ́ ń gbẹ̀bẹ̀. mi ì tiẹ̀ gbọ́ rí ni mi ì mọ̀. ọ lọ fi wẹ́lọ̀ ni o láì jẹ́ bẹ́ẹ̀ kò sọ́nà àbáyọ o kọ́mọ́jókòó náà ni ó lé ọ̀pá o ọ̀rọ̀ mi ṣe jẹ́ nu o. Ènìyàn ṣòro, ènìyàn burú jésù lọ. Ènìyàn ṣòro, ènìyàn burú jésù lọ. Ẹni àní kò fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu abẹ́ orí. Ẹni àní kò kí ni lẹ́yìn o, ẹ̀rù ló fi sọ́wọ́. Ẹni àbá fọ̀rọ̀ lọ, ìyẹn ti yá lárò kiri. Àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o, tó ń ṣe ni tó tún ń gbà ní. Ènìyàn ṣòro, ènìyàn burú jésù lọ. Ènìyàn ṣòro, ènìyàn burú jésù lọ. Ẹni àní kò fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu abẹ́ orí. Ẹni àní kò kí ni lẹ́yìn o, ẹ̀rù ló fi sọ́wọ́. Ẹni àbá fọ̀rọ̀ lọ, ìyẹn tó yá lárò kiri. Àti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o, tó ń ṣe ni tó tún ń gbà ní. Ènìyàn ṣòro, ènìyàn burú jésù lọ. Ènìyàn ṣòro, àkàrà náà wà bẹ́ẹ̀ àkàrà náà wà ó gbóná gidi àkàrà pẹ̀lẹ́ omi ò rántí romi kí n wá jẹ́ kí n sọ ọkọ tí bá fẹ́ sọ ẹ̀yìn ẹ̀yìn ṣókè gé ìyọ̀jọ́ tó mo ti wà ọ̀rẹ́ ìwọ ni mo ra fi ìwọ ni mo ra kí n fi sí ẹlẹ́nu àti gé mi jẹ́ ń kọ́ ṣókè gé ìyọ̀jẹ́ jẹ́ tó wà lẹ́nu ẹ̀ wò dẹ̀jẹ́ náà dẹ̀jẹ́ ni ó tiẹ̀ mọ́ títorí nǹkan tí mo ṣe wá síbi gangan dòtòrò ọlọ́run wọ́n ní kí n lọ wá àjọ̀nù inú afẹ́fẹ́ wọ́n wá nínú ìgbà tí wọ́n wá ṣe ìwádìí káàkiri wọ́n wá ní aláàbọ̀ ara tó dàbí ẹni pé kò fi bẹ́ẹ̀ dà pé ẹni tára ẹ̀ ò wà ọ́ra ẹ̀tì díẹ̀ tó ń ṣe gángangan irọ́ ìwọ́kọ́ ìwọ ò ṣe gángangan ṣé mo kí wọ́n fakọ sí ni akọ ni wọ́n fi sí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe ìwọ gọ́gọ́ ni mò ń bá wí tó ti yẹ mo kàn fẹ́ bí ìlọ́wọ́ ẹni pé jòjò ọlọ́run ṣé o mọ àjọ̀nù inú afẹ́fẹ́ ẹni tó dẹ̀ sọ fún mi dẹ̀ sọ ó dẹ̀ sọ gangan pé tí n bá ti dé àdúgbò ilé yìí gangan pé tí n bá ti wọ bẹ̀ máa rí ẹ tí n bá dẹ̀ ti rí ẹ ó ṣeé ṣe kó o mọ̀ nítorí ẹ̀ ni mo ṣe wà bí. arákùnrin gbogbo nǹkan tó sọ ni mo gbọ́ èmi ni mò ń bá ẹ sọ̀rọ̀ mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ìwọ náà yóò ṣe nǹkan mẹ́ta fún mi. àkọ́kọ́ wàá gbà láti fẹ́ mi gẹ́gẹ́ bí aya. ẹ̀kejì wàá máa múra bíi tèmi. ẹ̀kẹta wàá máa gbé ibi báyìí pẹ̀lú mi. ọ̀rọ̀ kí n máa múra bíi wèrè kájọ máa gbé bí kí n máa múra bíi wèrè àbí kí ló ń sọ. tí
sí wàhálà ṣe bí wọ́n ní kọ́kọ́ ni wèrè tó wà. wá wèrè mi wọ́n ní kan wèrè kó ranù dànù kó sì lọ. màá jùgbánu fún ẹ kó tó gé mi jẹ màá ti wógi mọ́ ẹ lórí o. kò jẹ́ kó lọ́nà màá gbẹ́ lẹ́sẹ̀. èèyàn eyín ni mò ń gbẹ́ eyín ni mò ń gbẹ́. kí ló tún dé báyìí sí kí ló dé báyìí tó lọ lọ. kí ló dé báyìí ọ̀nà kí ló tún dé báyìí wàhálà yìí ti fẹ́ pọ̀ ju tèmi lọ. ebi ń pa mí wá gbé mi lọ jẹun. níbo ni mo mọ̀ tán tí tó jẹ́ tó ní kí n gbé ẹ lọ. ibi tó bá ti ń ta oúnjẹ ni. ìbò láyé ìbò mo fẹ́ lọ báyìí níbo mo mọ̀ tán tí tó ń jẹ tí mo fẹ́ gbé ṣé pẹ̀lú aṣọ yìí náà ni màmá rẹ̀ káàkiri. ẹlẹ́dàá mi sùúrù má lérè torí Ọlọ́run. nìtúwájú irọ́ mi ò lè gba ẹ̀mí mi ò lè gbé irọ́ nìtúwájú máa tẹ̀lé ẹni má bàyé mi jẹ́ máa faṣọ ọmọ mi lọ́rùn nìtúwájú máa tẹ̀lé ẹni. Ọlọ́run ayọ̀ mi nínú ilé ìlágbára Ọlọ́run. ẹ níṣó ní kún tó fà kún tó fà yẹ ní sùúrù níṣó. Sista, ẹ má sálọ. Ṣègbọ́n afẹ́ ra kan ni. Ẹ jọ bread lára. Èló ni bread? 100 naira. 100 naira. 100. Ó yẹ wá fún alákàrà náà. Àkàrà. Mo rò gbọ́ lọ. Ẹ wo ó ti wá òkè. Má bẹ̀rù kò lè ṣe kọ́kọ́ fún ẹ kò ń géèyàn jẹ. ẹ ṣe ẹ gbà. ẹ má wọrí. ẹ gbowó yín. ẹ má lọ ẹ má wọrí. ẹ wò kò sí nǹkan tó ṣe mí. kò sí nǹkan tó ṣe mí èmi wà ọ̀rá yìí. mo mọ̀ ẹ má lọ alẹ́ má lọ. ẹ mọ̀ tẹ bá mọ̀ ẹ gbowó lọ́wọ́ mi. ẹ má lọ ẹ má wọrí ẹ má lọ sẹ́. ṣé ẹ mọ̀ mi ṣá. ẹ rí mi. mo rí yín rí. ẹ ṣú ọ. wá dé jẹ́ ká máa fi tìkú jẹ́ ká fi tìkú ìdí àlọ́ jẹ́ ká lọ. Kọ̀ọ̀kan tí mo rí sí ìlú sọ pé nígbà ni wọ́n tún kù mo rí ọ̀rẹ́ ọkọ yẹn bọ̀bá amẹ́ríkánà yẹn pátí tó sọ fún mi bákùlẹ̀ tó sọ fún mi yẹn tí mi ò fi láyè lọ́lọ́jọ́ tí sì fi hùkù mi mọ́lẹ̀ tá a fi jọ ó yẹ. ok mo rántí à ṣọ́ọ̀ṣì wa nàìjíríà ìṣẹ̀lẹ̀ tí wọ́n nàìjíríà kò lọ́bì kankan ti ya wèrè
ó tu àkísà yẹn látòrí sílé sálẹ̀ ni. lórí ìhòòhò kò pariwo ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ fún tí wọ́n rí nígbà kan náà lẹ́gbẹ̀ẹ́ nígbà yẹn náà ya wèrè wọ́n jọ ń rìn ni wàhálà mo rí wọn báyìí tó fẹ́ ra nǹkan nǹkan àti tó fẹ́ ra nǹkan èyí ọlọ́jà yẹn fọjà lẹ́ ó sá lọ ni wèrè ni wèrè báwo ó ti ṣọjà rà ó sọ náà bọ́dá yẹn láìpẹ́ obìnrin ábí ò mọ o èrè kádàrá tí wọn lé o jẹ́ ká máa lọ fúra ti pẹ́ báyìí níṣẹ́ ni mo fi wò pé àbó òun kọ́. Ibo ló tún mú wa lọ báyìí? Ibo ló tún mú wa lọ báyìí? Àbí ìgbà tá tí mo bí ń ṣe àtúnrí. Madam, ẹ ṣe sùúrù. Okay o. Ẹ má dà mí lórí o. Okay. Èmi tí mo mú yín wá síbí báyìí, ibi tá a rìn sí ni mo mú yín wá. Ó tún kú ibi kan tó fẹ́ mú yín lọ níbẹ̀ yẹn, ibẹ̀ yẹn ni the last place. Tẹ́bí àtọ̀gájọ dégbé yìí. Wá. Gbogbo náà èmi ò fẹ́ o. Èmi ò fẹ́ rárá ni. Èmi ò fẹ́. Ó ní sùúrù jẹ́ ká lọ. Madam, ẹni tó bá ń wá nǹkan, ó máa ṣe sùúrù ni o. Bí àṣírí ọ̀gá yìí, inú mi náà dùn o. Inú mi ò dùn o. Ẹ já lọ. Ó dà níṣó. Níṣó. Ìyá ogún ọdún ó máa ń jó ní lọ́wọ́. Àwọn oníṣẹ́ ni ṣòun ló bá ní dárò. Àwọn oníṣẹ́ ni ṣòun ló máa ráyè. Ṣé ni tó bá ní dárò? Ènìyàn ṣòro. Àwọn ló máa ná dẹ́kun. Látún ní kò dẹ́kun mọ́. Kò sọ̀rọ̀ ò ti tọ́ mọ́. Ààrẹ ní bá rìn lóko. Ènìyàn ṣòro. Ènìyàn máa lé. Ènìyàn ṣòro, ènìyàn burú jésù lọ. Ènìyàn ṣòro, ènìyàn burú jésù lọ. Ènìyàn ní kó fẹ́ ni lójú, àtọ́ ló fi sẹ́nu abẹ́ orí. Ènìyàn ní kó kí ni lẹ́yìn o, ẹ̀rù ló fi sọ́wọ́. Ènìyàn bá fọ̀rọ̀ lọ hó, ìyẹn ti jẹ́ lárò kiri. Àti ṣe ń dúpẹ́ lọ́wọ́. Wánà. Kí ló wá máa ṣe ń bà ẹ́ rárá mo sọ? Kí ló wá máa ṣe ń bà ẹ́? Kò tiẹ̀ yé mi rárá, kò yé mi, ṣàlàyé fún mi. Madam, ẹ wo bí ẹ máa pariwo lé mi. Ẹ jọ̀ọ́ ẹ máa pariwo lé mi. Gbogbo ibi tí mo mọ̀ tí ọ̀gá wà, òun ni mo ti mú yín lọ yẹn. Tá a jọ rìn sí. Ní ìbáyìí ni the last place tèmi àti wọ́n jọ wá, bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti mú yín wá yìí. Bíbá ni the last place. Ẹ wá, èmi ò lè wá para mi o. Torí àwọn wáyàn, torí ó ti sú èmi báyìí yẹlé mi. Wọ́n yóò ti sú mi, ẹsẹ̀ ń ro mí. Bí ta park mọ́tò sí lọ́hùn yẹn tákùn fẹsẹ̀ rìn kiri látàárọ̀. Ọmọ ẹni kú dẹ̀ sùn jọmọ ẹni nù lọ. Èmi ò mọ ní ta lè kọ sígbẹ̀dọ̀ eléyìí o, torí ó ti sú èmi. Ẹ kàn wá kọ̀ ṣe sí abẹ́ ká máa lọ lé. Má jẹ́ kó sú ẹ̀, ó jẹ́ kó sú àbí. Ok, ṣé o mọ bòmí ní ta lè lọ ni? Madam lẹ́yìn báyìí mi ì tún mọ bòmí mọ́ o. Wo bí ta ti fi wo bí ta park mọ́tò sí ta ti fẹsẹ̀ rìn kiri títí. Ó ti sú ewu, ó ti sú mi. Kí ni mo fẹ́ ṣe báyìí wọ? Madam, níbi tí ọ̀rọ̀ gbé dé yìí, ẹ jẹ́ kí n gbà yín nímọ̀ràn kan. Tọ́rọ̀ bá ti rí báyìí, ẹ jẹ́ ká lọ report ní station. Station? That's the next thing, yes. Tó ti sú èmi náà. Ilé ti ga o. Ṣàánú mi má máa jẹ iṣu pé ó sọ ògùn báyìí. Ìyá ẹjọ́ lè tè máa lọ àbí kí ni ẹjọ́ lè tè máa lọ. Ṣé mi ti rúgò báyọ̀ lọ? Ìní mà lọ́jọ́ keje. Gbogbo nǹkan tó dẹ̀ ní kó lúwọ ẹ̀ṣẹ̀ náà lèèyàn ń ṣe. Èèyàn afẹ́ bọ́ bàtà wa ní kí n má bọ̀. Afẹ́ yọ aṣọ kó lórí wa ní kó wà bẹ́ẹ̀. Kí ló wá dé gbogbo ibi tó lọ fẹ́ mú mi lọ? Ó fẹ́ mú mi lọ ìlú àwọn òkú, fẹ́ mú mi dé ìlú àwọn àjọ̀nù, kò sí kankan tó mú mi lọ ń bẹ̀. Ṣé bí ni mo fẹ́ máa gbé ni? Ṣé bí ni? Alátiṣe mi màmá ti ṣe ara ẹ̀ ni o, kò sígbà tí má kú ò ní kú o. Èmi ò lè dúró ń bímọ o. Mi ò lè dúró ń bímọ. Arákùnrin, lótìtọ́ ni èyí ló pé ọjọ́ keje tí o ti wà níbí pẹ̀lú mi. Àmọ́ èmi yìí gangan ni màá mú ẹ lọ sí ìlú àwọn àjọ. Ẹ jẹ́ ká lọ.
ṣé kí n bọ́ ọgbà wọlé. tẹ̀lé mi. Yé ojú ojú mi dùn tẹ̀lé mi dùn ojú mi dùn. arákùnrin má bẹ̀rù sórí ibi tá a wà yìí ìlú àwọn àjọ̀nú ni ibi tó sọ pé kí n mú ẹ wá. káàbọ̀ ẹ̀dúrìn má fòyà má bẹ̀rù. arábìnrin ẹ káàbọ̀ ṣé ò sí. kò sí arákùnrin ni mo mú wá ó fẹ́ ìrànlọ́wọ́ wa mo lè fẹ́ kẹ́ dákun kẹ́ bá mi ràn án lọ́wọ́. bí wọ́n bá gbàgbé àwa ò gbàgbé ṣé wọ́n gbàgbé ni pé ṣèbọ́kùnrin náà ló mú wá síbí tó ṣoore fún ṣèbọ́kùnrin náà ló wá padà sí yọba tó sọ di aláǹgànà báyìí ó wá sọ pé o tún nígbàgbọ́ nínú èyí ṣé wọ́n mọ̀ bóyá ó máa dà ẹ́ tàbí kò ní dà ẹ́. èmi ti gbé yẹ̀ wò mo ti tù ú nú dáadáa mo ti rí wípé arákùnrin tí mo mú wá ẹ̀ kò lè dà mí ẹ dákun ẹ bá mi ṣoore fún un. ìwọ sọ pé ó ti wò ó ti tù ú ló púpọ̀ lò má gbọ̀ pọ̀ lẹ́lẹ̀ àyàfi Elédùmarè ọ̀pọ̀ arákùnrin ṣó o ṣetán láti tẹ̀lé òfin àwa àjọ̀mọ́ tá à ń bọ̀ nínú pé. kò sí wàhálà mo lè tẹ̀lé òfin àti ìlànà yín tẹ́ bá ti jẹ́ kó dá mi lójú pé ikú kankan ò ní pa mi torí ikú gan ló lé mi dé ọ̀dọ̀ tiẹ̀ ó yà mí lẹ́nu bá a ṣe wá débí tó jẹ́ kó sọ̀rọ̀ jáde lẹ́nu láti bí ọjọ́ keje tá a ti jọ wà kò ń sọ̀rọ̀ ohun kan ni máa ń gbọ́ bí ẹ kò. ò ní kúkú kankan àmọ́ tó bá ti wá ṣe tán o ṣé o rí arábìnrin a ṣe ìgbéyàwó rẹpútẹ fún yín láàrin wa ń bí àmọ́ bó o bá ti wá dòde ayé tẹ́ ẹ bá ti bímọ lọ́jọ́ ìnáwó lọ́jọ́ ìkómọ yín gbogbo àwọn wèrè tó jẹ́ lágànà tí wọ́n bá wà ní agbègbè yín ẹ kó wọn mọ́ra ẹ wá sí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó o bá ti ṣe yìí kò ní sí wàhálà arábìnrin bọ́ sẹ́gbẹ́ ààyè. sórí pé wá rẹwà àmọ́ o má gbàgbé o nítorí pé kókókó báyìí láàrán bá di tí má gbàgbé àdéhùn wa o má gbàgbé àdéhùn wa o. kó ba lè easy fún ẹ láti bí mọ má kẹra jù sorry bóyá dùnú bá mi dùnú. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ má dàmú ẹ
má tì ní jọ. mo rò ó lè òpè ní ó lòun ti òun. ẹ má bínú sá. ó ti mi lọ. bẹ́ẹ̀ni ohun tó lè ṣe ni ẹwà kan fẹ́ láti smart jẹ́ kó yẹ ọmọ ìyá náà. bó ló ń gbà lọ sìn gbé kinní síwájú. ẹ má bínú jàre ẹ má bínú àgbà o. ayọ̀ abara tíntín níjọ̀wọ́ ọkùnrin àbóbìnrin ló bí ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run ṣe wọn ọlọ́run ṣe wọn ọlọ́run ṣe òun náà nǹkan ṣàlàfíà ló wà mo ti gbọ́ èmi náà ń bọ̀ nsìn ẹ máa retí mi kò burú bàbá mi ó ṣeun ọlọ́run mo bá dúpẹ́ o ó bímọ wọ́n ti ń padà kí n ti já lọ. Hello. Ṣáàtì ìsìn náà láti máa ṣe pátí lọ ni. Lágbára. Ok, ọmọ kan tó ṣẹlẹ̀. Bó ṣe lè wù kẹ́pọ̀ tó, everybody ẹ máa bọ̀ lọ́jọ́ yẹn. Wo kàn wálé náà ni màá yọ sí. Àṣé mo fẹ́ fọmọ lọ. Mo fẹ́ fọmọ lọ́mú ni. Màá yọ sí. Ok. Wo àwọn ọ̀rẹ́ mi wà láwọn ti pọ̀ jù. Wọ́n mà láwọn ti fẹ́ máa wá ṣe kò mọ́ tàwọn láti sìn lọ. Wọ́n dà wọn ló ń jáde. Ọmọ mi kọ́. Ó wà pẹ̀lú lọ́wọ́lọ́wọ́ ayé. Ṣé wèrè ẹ̀ pọ̀ sóun ló fi tọ́mọ? Ó ń sùn mo kàn ní kó jókòó kó máa bá mi wọ̀. Ok. Jọ mo máa fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan. Jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti bímọ láyọ̀ àtàlàáfíà ń sìn. Olúwa máa ṣe òun. Mo wá ní kí n rán ẹ létí pé ṣé ò gbàgbé nǹkan táwọn ẹ̀rín inú igbó sọ pé ká ṣe. Wọ́n ní tá bá ti bímọ tán pé lọ́jọ́ kò mọ̀ wá pé kó pe àwọn wèrè tó wà tòsí àtàwọn wèrè tó wà ní jíjìn pé kán wá bá wa ṣe àjọyọ̀ ọmọ tuntun tá a ṣe bí. Ni mo á ní pé kí n béèrè lọ́wọ́ ẹ pé ọjọ́ wo gan-an ló máa lọ invite àwọn wèrè pé kán wá. Mi ò rántí. Àmọ́ bó ṣe ń sọ ń sìn mo ti rántí. Báwa méjèèjì ṣe wá rántí nǹkan tí àwọn mi sọ. Jọ̀ọ́ torí Ọlọ́run kí ni èrò ọkàn tiẹ̀ fúnra rẹ̀? Tèmi ní pé ká ti ṣe nǹkan tó ní ká ṣe. Ó ṣe má wọrí má tẹ́wọ́. Kò ní kó dáhùn sí ìbéèrè tí mo bí ẹ mọ́. Tó o bá sọ lẹ́nu náà gbogbo reaction ẹ̀ ti jẹ́ kó yé mi. Ṣé bọ́wọ́ ló ń tẹ̀ yìí? Ọwọ́ tó ń tẹ̀ yìí ti jẹ́ ká mọ ohun tó ń wí. So ìwọ dẹ̀ expect pé kí irú mi máa ṣe pátí. Kí n dẹ̀ lọ kó àwọn wèrè wá síbẹ̀. Káwọn wèrè jókòó ní pátí mi. O tún wá ń sọ àwọn tó wà nítòsí. Àwọn tó wà nítòsí àtàwọn tó wà lókèèrè. Wọ́n ní ká lọ kó wọn wá ká lọ kó wèrè tó wà nítòsí àtòkèrè wá. Mélòó náà máa tó? Kò sí tó fi ń ṣe èèyàn. Kí ló mean? Kí ló try láti sọ? Kò sí nǹkan tó fi ń ṣe èèyàn bíi kí irú àwa ẹ̀ máa ṣe pátí kí wèrè wà bẹ́ẹ̀. Wọ́n rò pa náìsì ni. Náìsì nípa lọ pé wèrè nígbà tó àìmọ iye àwọn èèyàn wà nílẹ̀ táì tí ì sọ fún pa bímọ. Wọ́n á rò pa náìsì la ṣe ń pe wèrè. Ó ṣe lọ sílé àwọn ọmọ aláìlóbi kó lọ kó wọn wá síbẹ̀ kọ́ mọ̀ kó náìsì gan. Wèrè wa náà fi náìsì. Wèrè náà fi náìsì. Tó mo fẹ́ béèrè question kan lọ́wọ́. Kò fẹ́ wọ ẹnu gate wá ń sàn. Kò dẹ̀ bá wèrè méjì kan bẹ́ẹ̀. Kíkan mú àdá dání. Àdá tí wọ́n ti pọ́n ojú ẹ̀ tó mú gidi. Kíkejì gbé igi dání. Ṣé wàá dúró kí ló máa ṣe? Ó máa sá padà ní. Ohun tí mo fẹ́ gbọ́ gangan nìyẹn. Ìwọ máa sá lọ tó o bá rí wèrè lẹ́nu géètì ẹ̀. Jọ̀ọ́ torí Ọlọ́run tó o bá wá dé patí kan
tó jókòó síbẹ̀ tó jẹ́ pásìkò tí olórin kọrin ni tí wọ́n pè é pé kó wá jó tó wá ra wọ wèrè tó ṣí wọlé kí ló máa ṣe náà. ó dẹ̀ má rèrò kèrò náà kó irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ ṣe bá máa kọ́wọn wèrè sọ́tọ̀ ni àákọ̀wọn èèyàn sọ́tọ̀ pátí dẹ̀ ń lọ ni adẹ̀ ń ṣe pátí wa ń ṣe fàájì lọ nìyẹn. ìyẹn yàtọ̀ náà. kí ló fi yàtọ̀ rà. mo ti ń pariwo mi ò dẹ̀ fẹ́ mi ì lè pariwo mọ́ ẹ̀mí ò fẹ́ tó ti yẹn ń sẹ́ mi ò lè ṣe o dẹ̀ ti ń bájú jẹ́ mo dẹ̀ mú alátẹnumọ́ ni ẹ tó bá dẹ̀ kọ́ntínú láti máa sọ̀rọ̀ yìí wo bí èmi ni mo lé eégún mi máa jó eégún mi ò ní jó mọ́ wèrè ò ní wá pátí wèrè wọn ò ní wá mi ì ní pé wọ́n wá màá sọ pé mi ì ṣe mọ́ mi ì ṣe pátí mọ́. Báyọ̀ jọ̀ọ́ torí pé a ti ṣèlérí fáwọn èmi ni èmi dẹ̀ fipò ó dáa ká mú lérí wa ṣẹ ni. lóde á ọmọ mi ti kí mo ń gbọ́ gbé ẹ̀ ó ti ń kí i. Báyọ̀ kó dá o wọ́n ti rí ká ṣe ó wà important ká mú lérí ṣẹ o. ok ó dáa pé nǹkan ti ń ṣe ẹ́ and tí mo bá dẹ̀ ń sọ tó bá jẹ́ pé nǹkan tó ń continue láti sọ ni tó bá ìbá mi sọ̀rọ̀ yẹn mi ò ní ṣe pátí yẹn mọ́ èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ mi ò ní ṣe mọ́ ṣebí tí ìbá ṣe mọ́ ẹ̀ kú dín ní nǹkan kí ló mí kí n kó wèrè wá sí pátí àbí kí ló bá mi sọ. Ọlọ́run á jẹ́ kí a rí ìkànnì báyìí. Ọlọ́run á jẹ́ kí ìkànnì báyìí irú nǹkan rẹ tó ń ṣẹlẹ̀ yìí náà la máa bára wa ṣe o. Ṣé kò sí? Kò sí kankan. Ọ̀rẹ́ ẹ̀yin náà ṣe kí a.
ìwọ gbàgbé pé ẹni tó bá ṣe tẹ́nìkan ò ṣe rí ni ó di dandan kó rí tẹ́nìkan ò rí rí ìwọ gbàgbé àdéhùn ó gbàgbé àdéhùn wa Báyọ̀ mo kẹ́kọ̀ọ́ wọlé lónìí lọ́ra yìí mọ́ lónìí lọ́mọ̀ fún ọ̀run ìjàbọ̀. ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni o tó ń ṣe ni tó ń gbà ní. ènìyàn ṣòro ènìyàn burú jésù lọ. ènìyàn ṣòro ènìyàn burú jésù lọ. ènìyàn ní kó fẹ́ ní lójú àtàlọ́ fi sẹ́nu.